àwọn sì ló wá náwó lọ́jọ́ party ẹ̀ àtàwọn Gabriel ẹni tó bá ní fídíò ẹ̀ kó fún mi wọ́n máa ń pe mọ́mì yẹn ní ìyá Abuel Ìyábọ̀ Òjó ló máa lọ tì wọ́n síta. tó ẹ̀yin èèyàn wa a tún ti mú wá fún yín bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ láti wo fídíò yìí dé parí nítorí nínú fídíò yìí àwọn àṣírí kọ̀ọ̀kan ń bẹ èyí tí ó jáde lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Abuel. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí lè ó kọjá agbára ẹ wá nǹkan fìdílé o bí ẹ ṣe máa bá wa ká lọ. Meanwhile ẹni tó bá ní fídíò ẹ bá mi send ẹ surface line mi ẹ wá sọ fún Àríkẹ́ pé kó sáré send ẹ sí wa ẹ jọ̀ọ́ mo ní interest nínú show màmá dáadáa yẹn ẹ má bu Mr. Abu ń bí o Mr. Abu Abel is a nice I don't know him o I've never met him o we don't talk o kò kàn wá o Ìyábọ̀ Òjó náà ló súnmọ́ gbogbo wọn tó rí wọn tó kò lè parọ́ mọ́ àbí brother mi Mr. Abu eléyìí show wà lọ́wọ́. Proof just like Abuel that Abuel is. That took me, it was a shock. I said, Abuel. She said, yes, Abuel is a rape. The fact that she does not have proof does not mean that Abuel does not drug girls and rapes. And I said, that's a very big allegation. She now said, yes. I said, do you have proof? She said, no, but she knows some girls that have said it. Now, before I continue, Abuel, Babaye, we call you Babaye. Two things. The way Iyabo said it, she's pretty much convinced. She actually said she knows two girls that you have drugged down. If truly you did do it, if truly. Ló máa jẹ́ káwọn ọmọ wa ṣe lérìn o. Ọlọ́mọ yẹ káwọn ọmọ wa ṣe léyà, ọlọ́mọ yẹ káwọn ọmọ wa ṣe ọ̀rẹ́ ní o. Ọlọ́mọ yẹ káwọn ọmọ wa àtàwọn ọkọ wa àtàwọn ẹbí wa àtàwọn ará wa. Ọlọ́mọ yẹ kán rárìn rá o. Ọlọ́mọ yẹ kán kàgbá kó Ìyábọ̀ Òjó. Ìjọba mo sọ pé may Ìyábọ̀ Òjó no happen to us. Ẹ rò pé mo ń ṣeré ni. Ẹ rí pé everything around Ìyábọ̀ Òjó sí pé ó fẹ́ kọ́lé kò sí pé ó fẹ́ ralẹ̀ kò sí pé ó fẹ́ lo góòdì kò sí pé ó láṣọ tó fẹ́ polo kò sí nǹkan kan oríire kankan àfi drug. She was fighting for Ìyábọ̀ Òjó. Don't play the show. Give me the show. Lola Adeoye, give me the show. Where is the show? Where can I find the show? Which one is she was fighting for Ìyábọ̀ Òjó? And so give me the show. Where is the show? Where can I get the show? Lola Adeoye, where is the show? Obo bring on TikTok. Now you are talking. Which one is she was for? If she's fighting for Ìyábọ̀ Òjó, ṣé irú àwa ìkéré inú ayé ni? Irú wa tó sọ pé lórí burúkú ẹ̀dá ní Ìyábọ̀ Òjó. Ṣé rò pa ń ṣeré ni? Kò sẹ́ni tí Ìyábọ̀ Òjó súnmọ́ tí ò bá tiẹ̀ jẹ́. Gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún ló ti bà image wọn jẹ́ stylishly. Gbogbo àwọn story tó ń bọ́ síta kò ṣẹ̀yìn olórí burúkú ní Ìyábọ̀ Òjó sẹ́. Màmá yẹn ò ta sí mi ríṣẹ́ mọ̀ṣá. Èlò tí ìyò ládùúgbò mi ọmọ ní ẹjọ jàre máa ń pè ẹ sọwọ mo pè ẹ sọlá mo pè ẹ sá ìkúbalẹ ọ̀rọ̀ ọmọ tí ò dojú tì mí you always proud of him who be you who you be when you dey talk nonsense jargon. Màmá ẹ wojú mi màmá ẹ wojú mi dáadáa. Màmí Àbẹ̀ní ọba obìnrin ẹ wojú mi èmi àti yín ò ń sọ lọ́rọ̀ ẹ wá fún mi mi ò dẹ̀ wá fún yín lórí kéèsì Mr. Abuel ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ lè nífẹ̀ẹ́ Abuel ẹ lè nífẹ̀ẹ́ bí ìyá tó fòbò ara rẹ̀ tí Abuel bá jẹ́ ọmọ yín tẹ́ bá mọ tó go through ní some weeks ago ẹ ní jáde kẹ́ ṣerú show ẹ má ní kó bọ́lẹ̀ ń bẹ̀ ó ń da fún nínú yín dùn ní títorí nǹkan tá a máa jẹ kí tó tọ́ lẹ́nu ní bẹ̀rù orí títí ká fi fìlà dé dòdò. We are talking about survival of the fittest. Tẹ́ bá mọ ohun tí ojú Mr. Abuel rí ní bí nǹkan bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ní ṣe ṣòro ṣe ẹ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ò kí ń dédé ṣẹ́. Canada lẹ́wà
Nàìjíríà ni Mr. Abuel. Tí Ìyábọ̀ Òjó bá wà Nàìjíríà tó bá jẹ́ pé Gistlover ṣì ń function bóyá Mr. Abuel ló bá ti kú. Torí wípé Gistlover máa bẹ̀rẹ̀ láti predicament Mr. Abuel. Gistlover máa tún fi irọ́ kún gbogbo predicament máa yẹn, gbogbo fọ́tò ẹ̀ ló máa dà síta. Ẹ fẹ́ràn Abuel, fracas lẹ ń ṣe. You are not being truthful. You are not being truthful. Ṣé mọ̀ pé ègún àti èpè wà fún gbogbo ìṣẹ̀dá tó bá support Ìyábọ̀ Òjó, àdàbí tí Ìyábọ̀ Òjó bá ń sọ òtítọ́. Do you know what that means, mommy? Ṣé mọ̀ ìtumọ̀ yẹn? Mi ò ní gbèjè èèyàn débi wípé wọ́n pe àdàbí màá sì dúró sẹ́yìn ẹni yẹn. Bóyá nítorí pé mo wà spiritual, bóyá nítorí mo mọ orúkọ tépè ń jẹ́, bóyá nítorí mo mọ orúkọ tégún ń jẹ́, bóyá nítorí pé mo bá gbà jẹ mo bá gbà mu, bóyá nítorí pé mo mọ consequence gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe. Ẹ má gbàgbé pé bí mo ṣe dúró tí Ìyábọ̀ Òjó lọ́rùn, it is spiritual, it is beyond physical. Tó bá jẹ́ pé physical ni màá ti quit. Mi ì lágbájá dé bẹ́yẹn bẹ́yẹn. Mi ì dúró sórí ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ because I'm a busy woman. Tó bá jẹ́ pé ká fi dídá mi ni mo mọ nǹkan tí màá fi nà Ìyábọ̀ Òjó pa. Ìyábọ̀ Òjó ò ní nǹkan tí mo ní kó láṣọ lọ́rùn. Síyá mi lásán ó pa Ìyábọ̀ Òjó ju kí n máa dá lóhùn lọ. Síyá mi lásán kí n má sọ̀rọ̀ kí n má ṣe ṣó fún Ìyábọ̀ Òjó. Síyá lásán ti tó. Ìyábọ̀ Òjó ò ní sí láyé mọ́. Gbogbo obìnrin nìyá wa. Ẹ jẹ́ kí n address wọn bí ìyá mi. She has never come for me. She has never insulted me. She has never done any show for me. So I will respect her for that. I am here to let her know the consequence of what she's doing. Ẹ rí wípé ọkọ̀ ìtìjú tí Ìyábọ̀ Òjó wọ̀. Àwọn èrò pọ̀ náà ẹ̀. Wọ́n ní the stubborn flies follow the corpse to the grave. Eṣinṣin alágídí a máa bókù wọnú kòtò, wọ́n dẹ̀ jọ sin wọ́n papọ̀. Ẹ mọ̀ nǹkan kan nípa Mr. Abuel. You knew nothing about. You just know him as, oh, he's your son. You don't know what he's going through, what he's passing through. You don't know anything. What they did for him some weeks ago is enough to buy him. But because he's a strong man, but it's a wound he will nurture for the rest of his life. They have tampered with his image. They have tampered with everything he has worked for. They have pulled him down mercilessly. This is Nigeria. Mr. Abuel is a Yoruba man. An average Yoruba people keep every secret and use it to judge you. Mama Benny, tí very dark man bá parọ́, ṣé ẹ bá níbi tó ti ń gba rìbárí? Àbẹ́ ẹ gbà níbi tó ti ń gbowó rí? Àbí ẹ fẹ́ fi very dark man, ẹ fẹ́ fi wé Gistlover? Àbẹ́ ẹ fẹ́ fi wé àwọn speakers? Ẹ mọ Gistlover, ẹ dẹ̀ mọ very dark man. Ṣé rí gbogbo show tẹ́ ṣe yìí? In the next few weeks, months or year, ó ṣeé ṣe kí Mr. Abuel bẹ̀bẹ̀ sí ní sá fún yín. Orí ibi conspiracy. Ẹ mọ nǹkan tán ṣe fún ni. Kò sí bó ṣe lè lọ́lá tó ní Nàìjíríà. Kò sí bó ṣe lè lówó tó.
ohun tó ṣẹlẹ̀ sí Mr. Abuel yẹn fún gist lover fún very dark man láti sọ̀rọ̀ pé Ìyábọ̀ Òjó sọ báyìí ó fi hàn pé Mr. Abuel ó ní aláàfáà tó múnádóko ó ní babaláwo tó múnádóko ó dẹ̀ ní wòlíì tó múnádóko. Ọlọ́run ń tú àṣírí ogun tó ń jà Abuel ẹ̀yin jáde pé kò ní bá very dark man sọ. Very dark man to raise close to $1 billion within 48 hours. Mama Beni, ẹni sùúrù, ẹni sùúrù. Ìyábọ̀ ti wọ kó parun, ẹ má jẹ́ kó fàyàn wọlé.